Ẹ kú déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Mínísítà fún ìlú Àbújá Nyesom Wike ti kìlọ̀ fún akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ All Progressives Congress Ajíbọ́lá Bashiru láti fi ìpínlẹ̀ Rivers lọ́rùn sílẹ̀, tí ó sì tún rọ̀ láti ṣọ́ ọ̀rọ̀ tí ó ń sọ. Wike ṣe ìkìlọ̀ yìí nígbà tí ó lọ ṣe àbẹ̀wò iṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Òyìngbò ti ìpínlẹ̀ Rivers. Ó tún fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n ti gbà lára owó tí ó tó bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta (600 billion naira) èyí tí ó ṣẹ́kù nínú àpò owó ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Punch ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ igbákejì alága gúúsù-gúúsù ti ẹgbẹ́ òṣèlú APC nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Kanakokana nípa bí ó ṣe fẹnu tẹ́ńbẹ́lú gómìnà Siminalayi Fubara bí ó ṣe pè ní ẹni tí wọ́n pè ní gómìnà yẹn àti pé kò lè wọlé fún ipò gómìnà sáà kejì láì fi ọ̀rọ̀ Wike ṣe. Ó tún wá kìlọ̀ fún kí ó má bàa fọwọ́ jóná. Ìjọba ìbílẹ̀ Òyìngbò àti agbègbè rẹ̀ náà ti sọ̀rọ̀ láti gbà nínú owó kí wọ́n má ṣe gbàgbé àwọn rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Adelé fún ètò ọ̀rọ̀ ìròyìn ti ẹgbẹ́ ọmọ ogun Joint Task Force Lieutenant Ahmad Zubairu ti sọ nínú àkọsílẹ̀ tí ó gbé síta wípé àwọn ọmọ ẹgbẹ́ ogun Operation White Stroke (OPWS) tí wọ́n lọ ṣiṣẹ́ ní ọjọ́ ìsinmi ní abúlé Ahmadu ti ìjọba ìbílẹ̀ Takun, agbègbè ìpínlẹ̀ Taraba, pẹ̀lú afurasí tí ó sọ ibi tí àwọn adàlúrú agbébọn àti olórí ọ̀daràn pọ́nbélé John Ugata farasinko sí. Níbẹ̀ ni wọ́n ti gba àwọn ohun èlò ìjà olóró ńláńlá tí ó lágbára bíi ìbọn ìléwọ́, àdó olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà àwọn ẹgbẹ́ ọmọ ogun Operation White Stroke, Moses Gara, sọ pé àṣeyọrí iṣẹ́ yìí kò ṣẹ̀yìn ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣìṣẹ́ ológun àti àwọn ọmọ ìlú. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ tí gbogbo àwọn ṣe yìí ti bá àsopọ̀ ìpèsè àwọn ọ̀daràn jẹ́ àti kíkó irinṣẹ́ ìjà kúrò láàrin wọn. Ó wá tún fi dá àwọn olùgbé agbègbè náà lójú wípé àwọn yóò tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún wọn ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n kí àwọn náà túbọ̀ máa ta àwọn lólobó nípa pípèsè ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Iná ṣẹ́yọ ní ọjọ́ Ajé níbi ìta gbangba tí wọ́n máa ń lò fún àtúnlò ohun àgbélẹ̀rọ èlò irin ní ojúlé 15 ojú ọ̀nà Pipeline lẹ́yìn ojú ọ̀nà Ẹ̀kọ̀rọ̀, abúlé Ẹ̀gbá ti ìpínlẹ̀ Èkó. Bí ó tilẹ̀ ṣe pé kò sí ẹnikẹ́ni tó pàdánù ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí ó ṣe pàtàkì ló bàjẹ́ tí obìnrin àgbàlagbà kan dákú lójijì. Àwọn elétò pàjáwìrì ti tètè ṣe ìtọ́jú rẹ̀. Kọ̀ńtrólà Jẹ́nẹ́rà iléeṣẹ́ panápaná ti ìlú Èkó, ìyáàfin Margaret Adéṣeyẹ, fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ iná náà bẹ̀rẹ̀ ní nǹkan bíi déédé agogo 1 ọ̀sán 1 PM. Lójú ẹsẹ̀ ni àwọn ti dá òṣìṣẹ́ àwọn ti Agége àti Abẹ̀sán síbẹ̀ láti lọ pa iná náà, ṣùgbọ́n títí di ìgbà tí àwọn fi ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, iná náà ti lọ sílẹ̀ àti pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ ohun tí ó ṣokùnfà ìjàmbá iná náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn ọ̀rẹ́minú kòríkòsùn méjì tí wọ́n sì tún wà nínú ẹgbẹ́ kan náà pẹ̀lú Anthony Joshua Sinagami àti Abdulateef Kelvin Ayọ̀délé tí wọ́n kú nínú ìjàmbá ọkọ̀ ní ọjọ́ 29 oṣù Kejìlá ọdún 2025 ni wọ́n ti gbé wọ káàlẹ̀ ní orílẹ̀-èdè London ní ọjọ́ 4 oṣù Kínní January 4 ọdún 2026. Ìhà tí àwọn olóògbé méjèèjì kọ sí Anthony Joshua ní ìròyìn ṣe àkọsílẹ̀ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé Joshua ní ìfarapa díẹ̀ nínú ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀, síbẹ̀ ó lọ síbi ètò ìsìnkú àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí ní Hendon Cemetery pẹ̀lú ẹbí, ìdílé, ọ̀rẹ́ àti àwọn alátìlẹyìn wọn láti lọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. Ìwé ìròyìn tún ṣàlàyé wípé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ti péjọ sí mọ́ṣáláṣí láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àwọn olóògbé méjèèjì náà. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé awakọ̀ Joshua tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéníyì Mobọ́lájí Káyọ̀dé,
ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years ní ilé-ẹjọ́ májísíréètì Ṣàgámù ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí 20 oṣù kínní January 20 pẹ̀lú ẹ̀sùn wípé òun ni ó ṣokùnfà ikú àwọn ènìyàn náà nípa wíwa ọkọ̀ lọ́nà tó léwu, àìní ìwé ọkọ̀ tó dájú àti ìwàkuwà ọkọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Mọ̀ọ́ká ọmọ orílẹ̀-èdè Nàìjíríà TikToker Habib Hamzat tí gbogbo ènìyàn mọ̀ sí Pella ti sọ síta ìgboro ayé ìpinnu rẹ̀ láti padà sí iléèwé kí òun bá lè lọ ṣiṣẹ́ lórí èdè Gẹ̀ẹ́sì rẹ̀ àti kí òun tún lọ sí ilé ẹ̀kọ́ gíga láti lọ ka ohunkóhun tí ó jẹ mọ́ art. Ó sọ ọ̀rọ̀ yìí jáde nínú ètò ojúkorojú ní alẹ́ ọjọ́ ìsinmi pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan tí orúkọ òun náà ń jẹ́ Enzo, èyí tí ètò náà yára lu orí afẹ́fẹ́ pa. Nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú Enzo ni ó ti sọ fún un wípé kí ó ṣe àpèjúwe ara rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. Níbẹ̀ ló ti tètè jẹ́wọ́ wípé èdè òyìnbó òun kò dára rárá. Èyí ni ó jẹ́ kí òun pinnu láti padà sí ilé ẹ̀kọ́ láti lọ kọ́ ẹ̀kọ́ sí, nítorí pé àwọn olólùfẹ́ rẹ̀ ti jẹ́ kí ó mọ̀ pé ìpinnu rẹ̀ dára àti pé ẹ̀kọ́ ṣe pàtàkì láyé òde òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìjọba àpapọ̀ ti ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ti kéde ìlànà tuntun láti máa fi tó ìbéèrè tí àwọn akẹ́kọ̀ọ́ yóò dáhùn nínú ìdánwò wọn, ní pàtó ìdánwò iléèwé ti girama àgbà. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá gbé jáde tí Fọláṣadé Boríowó buwọ́lù, ẹni tí ó jẹ́ adarí fún ètò ìròyìn àti ìbáṣepọ̀ aráàlú ti ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ní ọjọ́ Ajé, ni wọ́n ṣàlàyé wípé gbogbo akẹ́kọ̀ọ́ ni yóò dáhùn ìbéèrè ìdánwò kan náà, ṣùgbọ́n títò ìbéèrè yìí ni yóò yàtọ̀ sí ara wọn. Wọ́n tún jẹ́ kí ó di mímọ̀ wípé ìgbésẹ̀ ìlànà tuntun yìí yóò dín màgòmágó kù nínú àwọn ìdánwò tí à ń ṣe lórílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ wá rọ gbogbo àjọ tí wọ́n ń ṣe ìdánwò káàkiri orílẹ̀-èdè yìí láti tẹ̀lé ìlànà tuntun yìí, èyí tí yóò bẹ̀rẹ̀ nínú ìdánwò bíi WAEC, NECO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ọdún 2026, àti pé àwọn ti ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú àjọ tí ó ń rí sí ṣíṣe ìdánwò, ìjọba ìpínlẹ̀, adarí iléèwé, òbí àti akẹ́kọ̀ọ́ láti lè jẹ́ kí ìgbésẹ̀ ìlànà tuntun yìí yọrí sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ọjọ́ Ajé ló kéde àtúntò ìṣèjọba rẹ̀. Nínú àtúntò tó ṣe ló ti yọ akọ̀wé ìjọba ìpínlẹ̀ SFG tí ó tún fi ẹlòmíràn rọ́pò rẹ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn rẹ̀, Dókítà Sulaiman Ọlánrewájú sọ síta ni pé Gómìnà Mákindé ti rọ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀jọ̀gbọ́n Ọláníkẹ́ Kudirat Adéyẹmọ lóyè, èyí tí ó bẹ̀rẹ̀ ní kíákíá tí ó sì fi Ọ̀jọ̀gbọ́n Musibau Adétúnjì Babátúndé rọ́pò rẹ̀. Ó tún wá pààrọ̀ ipò Barrister Tèmilolú Ṣeun Àṣàmú kúrò ní Ministry ti Environment àti Natural Resources lọ sí Ministry ti Budget àti Economic Planning. Gbogbo ìpààrọ̀ ipò àti iṣẹ́ oníkálukú wọn wà nínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàlàyé lọ kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.